Hi, my name is Femi Adebayo and you're welcome to my YouTube channel. You will find different exciting contents there and trust me, you will love them. I would like you to subscribe and turn on notification for the channel so you are informed once we drop a new video. And also share the video links with your friends and family. I'll be waiting to read your comments. Thank you. Sisi lorúkọ mi, asamarege wọn ni logo mi. Sisi. Ọlọ́wọ́ idán. Sisi. Ẹlẹ́nu tó ń wọlé. Sisi o. Satellite ni everywhere you go, asamarege yìí. Ohun tí Sisi bá rí ló máa sọ. You no dey carry last when it comes to our provo. Bàbá ló gbọ́. Sisi gbọ́. Tolórí. Sisi rí. Bàbá ló gbọ́. Sisi gbọ́. Tolórí. Sisi rí. Bàbá ló mọ̀. Sisi mọ̀. Olófo ló ń bínú ológo. Ológo ni mí. Asamarege gbogbo ẹ̀yin tẹ́ bínú mi. Sisi. Ọ̀gá iṣẹ́ tó mọṣẹ́. Sisi. Gbàdúrà red dresser tó kọrẹ́. Sisi o. Ọ̀gá ọ̀sán ọmọṣẹ́ gan ọ̀sán o. Asamarege yìí. Bí ó bá wọ́ kẹgbà léyìn lọ, bí yóò fọ́ sẹ́nibọ́dì mú mọ̀ṣẹ́. Ṣojú Fẹ́mi tó ń wo yẹn, Fẹ́mi yẹn, iye tó wà láàrin èmi àti ẹ̀, Àṣàkẹ́, iye tó ṣẹlẹ̀ láàrin èmi àti Fẹ́mi, Àṣàkẹ́, kí leléyìí? What's out? Wash out. Kí mi náà what's out? Gbogbo iléeṣẹ́ ìpàdátà kọ́ wash out. Èmi mi ò lórí òótọ́ ọ̀rọ̀ kí n máa sọ, right time tí máa sọ ni mo ń dúró dè, ẹ wash out. Ta ló ṣe ń dé yìí? Fẹ́mi mi ò mọ̀ pé wọ́n ni. Adúgbò fọlọ́run. Kí ló ṣẹlẹ̀? Kò sí wàhálà. Mo ṣẹ̀fẹ̀ sọ pé ẹni yẹn o 2,500 ló máa yọ nínú owó oṣù ẹ̀. Ṣùgbọ́n wọ. Kò bá tèmi náà sún. Ó tó bẹ́ẹ̀ sọ́kì ni mi ò ní gbà. Special staff ni wọ́n. Wọ́n tẹ̀lé yọnu owó tiẹ̀ nígbà tí ó jẹ́ pé mo jẹ ikú ọ̀bọ̀. Rules and regulations tó fi sílẹ̀ ni. Kò apply iṣẹ́ rárá to every general rule there is exception. Fẹ́mi time tó bá wù wọ́n wọlé dé time tó bá wù ẹ́ ló lè lọ. Fọkàn ẹ balẹ̀ kò sí wàhálà ṣẹṣẹ àti sáyìn kò sí wàhálà yàwó ẹ̀kan àdúgbò o lè má wọṣọ tó bá wù ẹ́ àdúgbò Fẹ́mi. ṣé wà alright Báwo ni? àdúgbò mo ṣẹ̀ṣẹ̀ ń sọ fún Fẹ́mi pé special staff ni. Sisi báwo ni? mo wà ókè aládùúgbò. Mi ò wá sí ọ́fíìsì lẹ́nu. ṣé kò sí. Mo fẹ́ débì kan. Mo wá ṣe nǹkan tó wà very very important. Ara ẹ̀dẹ̀ ni pé mo wá rí ẹ. Ṣé o mọ̀ pé àwọn Yorùbá máa ń pòwe wọ́n máa ní yínníyínní. Kẹ́ni ṣe mí. Ò ṣe. Ṣé o rí gbogbo nǹkan tó ti ń ṣe fún wa nílé iṣẹ́ yìí? A mọ iye ẹ o. Mo dẹ̀ fẹ́ appreciate gan-an ni. Àdúpẹ́. Torí mi fẹ́ kó bọ́ sí ọjọ́ mi, Sisi. Gbà kó fi. Aládùúkẹ́. Owó kí leléyìí? Sisi. Owó pò ṣe òkú ṣẹ́. Aládùúkẹ́. Àsàmàlégé ọpọlọ yìí tí ń bá jí. Aládùúkẹ́. Ṣówó pé mo mọṣẹ́ leléyìí. Owó pò mọṣẹ́ ni. Àbọ̀wọ́ pé. Sisi. Ó ti yí ẹ náà. Kò sí wàhálà ó ti yí mi. Báwo ni? Ṣé o dẹ̀ rí? Ó ní ní oṣù. Mo ṣe máa lọ kákàkiri nìyẹn. Èké ni. Mo mọ̀ ṣe bá ṣàtẹ̀wọ́. Sisi. Aládùúkẹ́. Kò sí wàhálà. Owó pò ṣe ni. Mo dúpẹ́. Kò dẹ̀ change fìlà orí ẹ̀yìn. Ṣé wash out? Ra fìlà mi Sisi. Kò sí wàhálà. Tí bá change tí mo mú kó wash out, mo lè fi suspense. Sisi, ra fìlà mi. Kò sí wàhálà. Company yìí ní fìlà, òun ni kò máa dé.
ṣùgbọ́n. ọ̀gá ti pàṣẹ aládùkẹ́ ẹ ṣe ọwọ́ yẹn á máa ròkè ẹ ṣe mo dúpẹ́. ṣó de wá rí o expect more. ìwọ ṣáà change fìlà yẹn. èdè kò ní sí wàhálà ibi tẹ́ ẹ̀ sọ́dọ̀ ti yé mi. aládùkẹ́ wù mí kó fún mi 1 billion ìwà Sisi ò lè filẹ̀ láíláí mi ò lè rí òótọ́ ọ̀rọ̀ kí n máa sọ eléyìí ajẹmọ́nú tèmi ni. Fẹ́mi Mr. Special Staff ṣó wa alright kò sí wàhálà. ẹ wo gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín olórí burúkú ẹ̀yàwó ló ń ṣe bẹ́ẹ̀ni ó ràn mí lọ́wọ́ lóòótọ́ ṣùgbọ́n ìyẹn ò máa ta ẹ jẹ́ ká ṣe gan kó right ibẹ̀ yẹn nílé ẹ̀ ó dá mi lójú pé ó máa wà nílé ṣó ti yẹ yín tẹ́ bá ti lọ bẹ́ẹ̀ ẹ yà flat ẹ̀ nìyẹn ẹ lọ mú kó jáwọ́ lu ìyàwó mi ò láìkí ẹ̀ ó jà ẹ lọ. Àjọ dẹ̀ yín ta. Màá tún dákú. Dákú. Màá tún dákú. Ìwà dákú sórí ìwọ tó dákú yẹn náà ló máa tún fúnra ẹ dájí ó ti yẹ torí ọwọ́ mi báyìí ni màá fi pa ẹ́ wọ́n fi ṣe ẹ́ ni ṣáláì mòore ni ẹni oṣù wá ya abara mòore jẹ báyìí nísìn mo help ẹ níbi tí wọ́n ti dì ẹ́ bí òkú mùsùlùmí tí wọ́n ti pa ẹ́ tán already èmi tó rescue ẹ mo help ẹ mo ṣe ẹ́ lóore ìwọ fúnra ẹ ló tún wá lọ pé EFCC wàá mú èmi pé mi ṣe yahoo tí màá ṣe yahoo kí ni kí n ṣe o ìwọ sórí gbogbo bó ṣe débí èmi tí mo wà rí ìjẹrìí yes oh it shock you bọ́n ṣe ń tọ́jú ẹ̀ tó ń treat ẹ̀ èmi kankan tí mo tún wà rí ìjẹ̀rí ibi òṣù hospital ṣe bí jọ hospital lójú ẹ̀ ni ká má bàa pààyàn sí hospital kó tó wá dín nǹkan mi sí wa lọ́rùn gbogbo wòye débí bọ́n ṣe ń tọ́jú ẹ̀ èmi kankan tí mo wà rí ìjẹ̀rí because I want to kill you with my bare hands ọwọ́ ara mi báyìí òun fẹ́ fi pa ẹ́. lọ́lọ́ máa pa mi mo tọrọ mo promise ẹ láti sí lọ. jọ́ ìkókò dákẹ́ ìwọ ọmọ lọ́hùn jẹ́ ti yá yá ngàngàngàngàngàn tí màá pa ẹ́ kí n mo gé níwọ̀ Sisi àbí. Stop here. You're all right. Shewa, okay? Are you okay? Okay. You calm down. Oh yeah. You're under arrest, old man. Let me see your hands. Ó ṣe gan ni ọkọ mi tí mo ṣe rí àlátẹ̀ mo ní jẹ́ kí n pọkọ mi ò kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ó ṣe gbogbo gbà mí ọkọ mi alágbára Ọlọ́run á máa gbórí ẹ̀ sókè ó wá jẹ́ kí àwọn ọ̀rẹ́ mi máa rí mi wọ́n wá di ẹni tí àwọn ọ̀rẹ́ mi ń jealous ó ṣe ọkọ mi thank you so much wàá máa lọ rí wàá máa bọ̀ rí nǹkan burúkú bẹ́ẹ̀ ò ní ṣẹlẹ̀ sí ẹ tó bá ṣe ń mu báyìí ló máa bọ́ sí rere ó ṣe ọkọ mi thanks for all that you do èmi làwọn ọ̀rẹ́ mi wá ń wò tí wọ́n ń jowú mi I love you so much wò ó tí mo ṣe máa ń sọ fún ẹ pé ọkùnrin kankan kò ní rí òwò mi tó clear pé màá fọwọ́ kàn mí ìwọ nìkan ní títí ọjọ́ ayé mi thank you so much my darling I love you so much ṣé bó sẹ́pẹ̀ ti wà lọ́nà yeah okay a máa pàdé ńlẹ̀ lálẹ́ I can't wait to see you I miss you all right darling love you. ẹ̀rọ àwọn kú nìyẹn. Sisi. ṣé Fẹ́mi lọ ń jẹ ni. Adebayo ni mo ń bọ̀ mo fẹ́ yí zara mi. kò sí wàhálà kò sí wàhálà rárá. jọ má bínú. ẹ má pẹ́. ayé ọ̀gá yìí máa bàjẹ́ ni tí mo fi ti ara mi gbọ́ pé ọkọ yìí ó yọ yín kúrò nínú ẹ̀rọ̀fọ̀ ó sọ yín dọ́lọ́lá ẹ tún àyàn jẹ máa parí iṣẹ́ mi bíbá kò sí wàhálà èmi gan rẹ́dì máa mú nọ́mbà yìí mi nínú kò sí báírò ayé mi èmi àkàràmù ẹ̀ lé èmi àkàràmù nọ́mbà yìí mi gbọ́dọ̀ bàbí ẹ̀ rárá 080
3 4 2 6. Ma. Jọ̀ọ́ bínú. Ẹ pẹ̀lẹ́. Ṣé mi ò dá dúró? Ẹ kú àtàrà rárá o. Ẹ dá mi dúró, mo ní kí wá fi gbọ́dọ̀ ṣe rí lẹ́yìn. So far, mo ní kí n fún wọn yín. Mo jẹ́ kí n mọ̀. Kò lè. Kí ló ṣe ẹ́ Sisi? Lọ sí wàhálà, mi ìfẹ́. Mo fẹ́ kí nọ́mbà kan dúró lọ́pọ̀ mi lọ́mì ni. O bá ti mú báírò dání náà. Ẹni báírò mẹ́rin. Náà. Láyé mi o. Ó yá gbà kó kọ́ sílẹ̀. Kò bá ti make everything easy. Kò bá make it easy. Ṣùgbọ́n kò sí wàhálà. Sisi, ṣé bí mo ti fún ẹ ní pen kọ́? Kò sí wàhálà, yíyan tí ẹ lè. Màá kọ́ sọ́wọ́ bí báyìí. Ṣé bó fẹ́ fi hàn mí ni? Àárọ̀ o, ọpọlọ gangan ló yẹ kó dó sí. Tí báyìí polówó ẹ jẹ́ alákọ̀ọ́gbàgbé kò yẹ kí n gbàgbé ẹ̀ rárá. Okay, just ṣàlàyé jẹ́ kí n. Ṣéèzì ní pátá, ajé gbígbá gan jẹ lénìí, ṣe ti yín sìn, òun rèé. Àtàwí fún mẹ́ta. Wo Sisi, ó tiẹ̀ wà capable, kàn jẹ́ kí n wo breakdown ẹ̀ ó tán. Kò sí wàhálà, ó bẹ̀rẹ̀ láti bí. Ilé 7,500. Mo ti wà níbi tẹ́lí kí n dúró sí jàre. Ibẹ̀ gangan ni mo dúró sí. Ó dá màmá retí. Èmi ò ṣàfẹ́rù nǹkan báyìí. Èèyàn fẹ́ ṣe yín lóore. Ẹ̀dẹ̀ tún dálúwẹ̀ dúró sínú oòrùn. Gbogbo eléyìí kò séyìí tó kàn mí bẹ́ẹ̀. Kò séyìí tó kàn mí rárá ni. Mo fẹ́ ṣe yín lóore ni. Tí bá ti dúró another 10 minutes tí ẹ bá ti wá ó tán nìyẹn. Tó bá tẹ̀ wá dúró tọpẹ́ tó do bí 1 hour ó yẹ kí n dúró dè wọ́n ni. Ìwà tí Aládùkẹ́ ń wù yẹn ò dáa. Kọ́ lo 1 hour máa dúró dè wọ́n. Máa dúró dè wọ́n. Òrùn ò bá pa mí jù bẹ́ẹ̀ lọ. Ó dábìí nípa àwọn lélẹ́yìí o. Ẹjọ́ sẹ́yìn lẹ́ ń pè mí. Délé Odùlé. Sisi lorúkọ mi, asamarege wọn ni lógo mi. Sisi ọlọ́wọ́ idán. Sisi ẹlẹ́gbọ̀dọ̀sà tó ń wọlé. Sisi o satellite ni everywhere you go, asamarege yìí. Ohun tí Sisi bá rí ló máa sọ. You no dey carry last when it comes to our bravo. Bó bá lọ gbọ́, Sisi gbọ́. Tolórí Sisi rí.